Lọ́wọ́ yìí eléyìí ò ní agbára. Ǹjẹ́ ti gbọ́? Àwọn ọmọ ẹgbẹ́ ìrù ẹkùn security network wọ́n ti ṣe bẹbẹ o. Bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe bẹbẹ. Wọ́n mú àwọn agbésùmọ̀mí, àwọn ajínigbé, wọ́n ti mú àwọn ajínigbé bíi 2. Àwòrán wọn lẹ̀ ń wò yìí, àwọn ọmọ ẹgbẹ́ ìrù ẹkùn security network. Eléyìí tó wá ṣe pabambarì bẹ̀ ni wípé olóyè Sunday Igboho àwọn ló dá àwọn ọmọ ẹgbẹ́ yìí sílẹ̀ látàrí bí gbogbo ìjínigbé bó ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lọ́wọ́ yìí ó ní ohun tó ní tán ni ó ṣẹlẹ̀ tí olóyè Sunday Igboho ṣe ní pé ẹ wo àwa ò lè lajú wálẹ̀ kí tàlùbọ̀ kó kó wọ́. Lẹ́yìn tí wọ́n jí àwọn èèyàn bíi 3 gẹ́gẹ́ bí àwọn àlàyé tí wọ́n ṣe fún wa. Wọ́n jí àwọn èèyàn bíi 3 gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ajínigbé yìí wọ́n ló ṣẹlẹ̀ ní Ọ̀rà Igbómìnà, ládùúgbò tó ti ṣẹlẹ̀ nìyẹn. Ibẹ̀ ni olóyè Sunday Igboho ti jáde pé láyé ká má rí àwọn ò lè continue báyìí. Ẹ̀yin ọmọ ogun ó yá, a máa pè yín ní ìrù ẹkùn security network. Ẹ jáde tán kẹ́ wọnú igbó lọ, kẹ́ make sure wípé àwọn tí wọ́n jí gbé wọ́n padà wálé. Ká tó wí ká tó fọ̀, àwọn ọmọ ẹgbẹ́ ìrù ẹkùn wọ́n wọnú igbó lọ. At the end of the day wọ́n gba àwọn èèyàn 2 nínú àwọn 3. Wọ́n gbà wọ́n lọ́wọ́ àwọn ajínigbé yìí nínú igbó. Rí pé wọ́n gbìyànjú, wọ́n ti rájí ṣubú. Ṣùgbọ́n ó kù èèyàn kan tí wọ́n wá báyìí. Ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ yìí ti ní pé kí àwọn aráàlú kí wọ́n fi ọkàn balẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Ṣé ẹ rí pé ìròyìn ayọ̀ leléyìí? Eléyìí ló wá fi wá jẹ́ kí olóyè Sunday Igboho kí wọ́n kan sára sí àwọn ọmọ ẹgbẹ́ yìí pé ẹ gbìyànjú, ẹ ṣe eléyìí ná. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Tí irú àwọn ọmọ ẹgbẹ́ yìí tí wọ́n bá wà bí ká tẹ̀ ní wọn bí 10, bí 20 kan wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, ṣé gbogbo àwọn ajínigbé yìí ṣé wọ́n máa gùn wá gàlégàlé? Kò ní sí yẹn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, kò ní sí yẹn bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa Pilado World, níbi tá ti mú àwọn ìròyìn, àwọn ìròyìn tó jẹ́ wípé wọ́n tó ojú òṣùwọ̀n, àwọn ìròyìn jàǹkànjàǹkàn nípa bí àwọn ìṣèlú bí gbogbo ẹ ṣe ń lọ. Àwọn ìròyìn tó jẹ́ pé tẹ́yin gan bá gbọ́ ẹ mọ̀ wípé kò sí àdálù kankan nínú eléyìí. Gẹ́gẹ́ bí ó ti ṣe ń lọ, òun ni ẹ ti gbọ́ yẹn. Olóyè Sunday Igboho ti kan sára sí àwọn ọmọ ẹgbẹ́ yìí pé kán má worry o, ẹ̀yin ṣáà máa ṣiṣẹ́ níbi iṣẹ́. Gbogbo àwọn tí wọ́n pariwo pé àwọn ọmọ yìí ṣé ẹ sure wípé wọ́n máa lè dá àwọn Fúlàní mú? Òun lẹ ti ń rí yẹn o. Ojú àwọn ọ̀daràn náà lẹ̀ ń wò yìí lára àwọn tó mú. Rí bọ́n yìí ṣojú ìkà ni wọ́n. Àfi k'Ọlọ́run kó ṣàánú wa ni. Ìkà ni wọ́n. Lọ́wọ́ yìí gbogbo àwọn èèyàn ti jáde tán, wọ́n ti ní pé ìjọba ṣẹ́yìn náà ti rí bó ṣe ń lọ. Ẹ fún àwọn ọmọ ẹgbẹ́ yìí, ẹ fún wọn ní agbára. At least gbogbo àwọn kí ló ń pè, àwọn ìbọn tí wọ́n ń lò yẹn, wa la mọ̀ pé ìbọn yẹn kan kò tó ìtí àwọn agbésùmọ̀mí yìí táwọn Fúlàní tí wọ́n ń lò kò tó. Ẹ̀ẹ̀kan táwa ń pariwo sí ni pé kí ìjọba kẹ́ gbìyànjú kẹ́ fún àwọn arábí ní àwọn irinṣẹ́ tí wọ́n á fi kojú àwọn agbésùmọ̀mí. A ti ń pariwo eléyìí sẹ́yìn. Wọ́n ní ẹni kan ló mọ̀. Gbogbo bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé lọ́tùn, tó ń jí àwọn èèyàn gbé lósì. Gbogbo náà la mọ̀ pé tó bá ti di time election báyìí, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni, oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀.
tí àwọn kan máa torí àwọn ẹgbẹ́ kankan wọ́n máa fẹ́ ṣàfẹ́ ba iṣẹ́ ẹgbẹ́ ìtọ̀hún àwọn tó kù jẹ́ ó ti yé yín àwọn bíi pátì wọ́n á fẹ́ máa sọ pé òkè àwọn eléyìí wọn lè ṣe dáadáa at the detriment of àwọn èèyàn abẹ́ẹ̀ rí nǹkan bí ẹ wo àwọn ọmọ kéékèèké ń sìn tí wọ́n jí gbé láti jẹ́ ọjọ́ ẹ̀ ó mà ṣe o tí wọ́n tún ń ná àwọn ọmọ ọlọ́mọ kí làwọn ọmọ ọlọ́mọ ṣe kí làwọn ọmọ ọlọ́mọ mọ̀ wọ́n ní irú ìlú wo làwọn ti pàdé ara wọn báyìí ó mà ṣe o. Lọ́wọ́ yìí olóyè Sunday Igboho ti kan sára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti fi àwọn àtẹ̀jíṣẹ́ wọ́n ti fi ránṣẹ́ wọ́n gbàdúrà fún olóyè Sunday Igboho pé Elédùmarè á túbọ̀ máa tọ́jú olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí Murtala Oyèkúnlé bó ti ṣe sọ ó ní Sunday Igboho may Almighty Allah continue to guide you and your entire operatives to fight and free us from this country. Ó ní bó ti ṣe sọ ó ní bó ti ṣe ṣàlàyé àmì náà ni a máa pariwo ẹ̀. Àwọn kan ti ní pé ẹ wò ẹ má kàn rọra mú wọn lẹ̀ ẹ ṣe kinní yẹn fún wọn ẹ make sure pé ẹ ṣe kinní yẹn fún wọn. Àwọn kan tẹ̀ ń jẹ́ ká máa mọ̀ wípé táwọn arábí bá mú yín àwọn ò kì í ṣe àfihàn gbogbo nǹkan tẹ́ ń fi hàn yìí ẹ kàn ṣe kinní yẹn fún wọn kó dára ló ń bò ń kẹ́lẹ́ kò yé yín gbogbo náà ló ti yé wa ṣùgbọ́n kí a máa gbàdúrà ni o kí wọ́n á lọ sọ pé at the end of the day wọ́n ti di àtúnbí gbogbo àwọn tí wọ́n pariwo pé wọ́n di àtúnbí yìí náà ni kò yé yín gbogbo wọn ni wọ́n tún dá padà sí inú ìlú tí wọ́n dẹ̀ ń dá wàhálà lẹ̀ lóní gidigidi ni o wọ́n dá wàhálà lẹ̀ ni èèyàn kan tẹ̀ jáde pé àwọn arábí bẹ́ẹ̀ ṣe mú méjì inú wọn yìí àwọn yòókù wọ́n tún máa fẹ́ jáde bí 20 bí 20 àwọn náà máa tún fẹ́ jáde lẹ́yìn yẹn olóyè Sunday Igboho Elédùmarè máa fún yín ṣe. Bẹ́ẹ̀ ni èmi gẹ́gẹ́ bí Pilado Ward ohun tí èmi rí ni wípé kí ìjọba ẹ̀mọ́ ó ti pẹ́ ta ti ń pariwo kí ìjọba kí wọ́n túbọ̀ máa ró àwọn ọmọ ẹgbẹ́ yìí kán máa ró wọn ní agbára nítorí pé gbogbo àwọn Nigerian soldier tẹ́ ẹ̀ rí yẹn àwọn nìkan ò lè dá ṣe púpọ̀ nu wọn gan ti gbà bọ̀dé àfi tá a bá ń tanra wa náà ló kù púpọ̀ nu wọn ara kan tá à ń sọ náà rè bọ́n ṣe ń mú wọn tán níwọ̀n wọ́n ti dàtún bí o wọ́n tún dà wọ́n sí àárín àwùjọ gbogbo eléyìí ni àwa ò fẹ́ ìjọba ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí bí wọ́n ti ṣe mú àwọn arábí kò ń ṣe pé kí wọ́n máa lọ máa release wọn o ẹjọ́ torí Ọlọ́run ẹ̀bẹ̀ làwa bẹ̀ o ohun táwa rí sí eléyìí délé bẹ́ẹ̀ ni àárín jù báyìí lọ lórí ẹ̀yin èèyàn wa kí ni èròǹgbà tiyín kí ni ẹ̀yin rò ẹ jẹ́ kí n rí lórí comment section ó tún di ìgbà mìíràn ọjọ́ rẹ o ó dàbọ̀.